آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. الحمد لله رب العالمين. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba àlekè ọlá, ọba tí ó ṣọ́ wa láti Muharram àkọ́kọ́ ní 1446 tí a fi wá bá dé Dhul-Hijjah tó jẹ́ 29 ti 1446. Adúpẹ́ fún Ọlọ́run. Adúpẹ́ pé Ọlọ́run wá mú wa wọ inú ìjírà tuntun Muharram 1st ti ọdún 1447. Adúpẹ́ fún Ọlọ́run torí pé ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu. Ọlọ́run kádàrá kí àwa máa bẹ nínú irú wọn, a fi yọ̀ wọ́n, a fi ń dúpẹ́ fún Ọlọ́run ni. Ọlọ́run tó wá kádàrá ká sì máa bẹ lórí ìpẹ́, adúpẹ́ fún Ọlọ́run bá. Orúkọ tèmi ni Dhikrullah Ọmọyọ̀sánrẹ́. Ẹ káàbọ̀ sí orí ètò yín, ètò wa àgbọ́yé Islam, ibi tí a ti ń gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn wa. Kí a tó fojú àwọn àlejò wa hàn ní àṣálẹ́ tòní, àdókè lọ́hùn agbọ́ntọ́ ní fún wa, tí a bá padà dé a bọ́ sínú ètò ní pẹrẹwu. Ẹ jẹ́ ká dókè lọ́hùn. Oh, what a wonderful world of SureClean detergent. Oh yes, you can have a clean and bright wash with SureClean. SureClean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, SureClean detergent makes you shine. As you spread it all, you can see the shine of SureClean brightness. Now, wear your smile with pride and nothing to hide. SureClean detergent makes your family clean and happy. SureClean detergent, happiness with every wash. Ẹ káàbọ̀ padà sí orí ètò yín, ètò wa àgbọ́yé Islam. Àwọn tó fẹ́ bá wa sọ̀rọ̀ ní àṣálẹ́ ètò ní àwọn ẹja ńlá ni wọ́n nínú ibùdó tí a gbìyànjú tí a gbé wọn wá sórí ètò lénìí. Ọdún ni wọ́n tí a ń fi tí wọ́n yẹ pé gbogbo èèyàn náà ló mọ̀ wọ́n, pàápàá jùlọ ní agbo àwọn ọ̀dọ́. Olùrẹ́ni dẹ̀ ni wọ́n bákan náà. Àbí Ọlọ́run bá kọ́lọ́run jọ kọ́lọ́run jẹ́ ká rí wọn pẹ́. Àkọ́kọ́ fi àfáà mi tí wọ́n jẹ́ àfáà mi àgbà, àfojú wọn hàn wá. Àwọn náà ni Ustaz Abdulaziz Ajibola, tí wọ́n jẹ́ President General Grand Union of Private School Association of Nigeria Ogun State Chapter. Bákan náà tí wọ́n tún jẹ́ former Mufti Nakomio Ogun State, ìyẹn tó jẹ́ National Association of Youth Muslim Youth Organization of Nigeria. Ustaz Abdulaziz Ajibola wọ́n ti ń bá ètò àárẹ̀ ọmọ, wọ́n ti ń bá bọ̀ ọjọ́ ti pẹ́. Àbí Ọlọ́run bá kọ́lọ́run jọ kọ́lọ́run bá fẹ̀mí yín lẹ̀ sí dáadáa. Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ káàbọ̀ sí orí ètò àgbọ́yé Islam. Ẹ ṣeun olóòtú. Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́. Allahumma àmín. Bákan náà, mo ní ọ̀gá mi ní apá ọ̀tún mi ń bí, a máa ń pè wọ́n ní honourable. Gbogbo nǹkan náà la lè pè wọ́n. Àwọn Alhaji wa Abdulbari Kẹ́hìndé Lawal tí wọ́n jẹ́ State Coordinator National Council for Muslim Youth Organization Nakomio Ogun State. Akínyìn káàbọ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ káàbọ̀ sí ètò wa yìí. Ustaz, ọ̀dọ̀ yín la máa ti bẹ̀rẹ̀ ìjírà. Tá bá ń wò ó ní ó ti tó 1447 years. Ìyẹn kún Allahu Akbar. So n tá fi wá sórí ètò yìí òun náà ni ìgbáralé Ọlọ́run ọba. Torí pé ẹni tí ó ṣe ìjírà, Ànábì Muhammad sallallahu alaihi wasallam, ó gbáralé Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Báwo wá ni kí ni ìjírà jẹ́ nínú Islam?
ṣe olóòtú. Yes, sir. alhamdulilayi wa kafa wa salatu wa salam ala ashrafil nabiyina muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa mawala. lẹ́yìn tí a kí ọlọ́run ọba àbádẹ́dá wa tó ṣàánú wa tó fi ẹ̀mí wálẹ̀ tá a fi la ìjírà 1446 tá a fi làjá a dúpẹ́ fún ọlọ́run lórí eléyìí. Alhamdulillah. a bá tọrọ àlékún ìkẹ́ àlékún ẹ̀fọn aṣíwájú ànábì muhammad Sallallahu alaihi wa sallam. tó jẹ́ pé òun náà ni ó ṣe ìṣípò padà láti ìlú mọ́kà wá sí ìlú mọ̀dínà tí a fi ń pe ìjírà lónìí tá a fi ń ṣe ìjírà lónìí ọlọ́mọṣẹ́ àbá kẹ́ ànábì náà àwọn sọ̀hábà tán bá ló gbà. ẹ̀rí ìjírà tí ẹ béèrè tó bá jẹ́ fi lugha ó ní alhajar ayé arrofadọ òun náà ni pé kéèyàn fi nǹkan kan kó jà níyàn ìtumọ̀ ìjírà ni ní pé ní èdè lásán pé ordinary lè pé èdè lásán o òun náà ni ajar pé mo yàn lódì mo kẹ̀yìn sí. mo kẹ̀yìn sí so àbí ká sọ pé arrofadọ pé mi ò ṣe nǹkan tó ní kí n ṣe yẹn mo kọ̀ jálẹ̀. mo kọ̀ jálẹ̀ àmọ́ tó bá wá jẹ́ a bá fi lọ fi istila tábà tí wàá lọ fi gbé sí ọ̀rọ̀ òfin ẹ̀sìn ó ti di ijranul maasi ila ma aradallah òun náà ni ìmáa yan ohun tí ọlọ́run ọba ṣe léèwọ̀ má ṣe ọlọ́run ọlọ́run ni má ṣe bọ́ sẹ́mi ọlọ́run ìmáa wá jùlẹ̀ pé mi ṣe mọ́ kó wá bọ́ sí ìtọ́lọ́run ọba pa láṣẹ ìtumọ̀ ènìyàn nínú ẹ̀sìn. bákan náà tún ni tariku makan ila makan ìfi àyè kan sílẹ̀ bọ́ sí àyè kan lé àwa amírìlá láti tẹ̀lé àṣẹ ọlọ́run irú ẹ̀ ní ànábì muhammad sallallahu alaihi wasallam ló ṣe láti fi ìlú mọ́kà lẹ̀ nígbà tí àwọn aráàlú mọ́kà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ànábì lára tí wọ́n jẹ́ kó nísinmi lórí àti pèpè sójú ọ̀nà tọ́lọ́hún ó ń ràn wọ́n lọ́wọ́ pé kúlù la ilaha illallah tuflihun ẹ sọ pé kò sí ọlọ́ba ní káyìí sóríire àmọ́ bọ́lá ìbánabi ṣe ń sọ yẹn ó yí àwọn kèfèrí ìlú Mẹ́kà torí pé wọ́n mọ̀ pé ìjẹ́mu àwọn yìí nídìí ẹbọ yìí ojoojúmọ́ ni wọ́n ń ṣẹbọ gbogbo ọjọ́ tó wà nínú ọdún ọgọ́rùn-ún mẹ́ta àti ọgọ́ta yẹn 360 yẹn òun náà ni wọ́n fi ń ṣẹbọ kọ̀ọ̀kan lọ́tọ̀lọ́tọ̀ ó dẹ̀ ní ká ju gbogbo ọgọ́rùn-ún mẹ́ta àti ọgọ́ta yìí ká dànù káwá ní ká mú ẹnìkan dání ọ̀rọ̀ tó ń sẹ́yìn ọ̀rọ̀ tó lágbára ni azajib eléyìí ó fún wa ní kàyéfì o ìyẹn ló fà á tó fi jẹ́ pé wọn ò jẹ́ kánábì gbádùn àtàwọn sábàlẹ̀ kọ̀rọ̀ tí wọ́n ń bá ṣiṣẹ́ tó ń tẹ̀lé ànábì gbà yẹn lọ́lọ́run fi wá pa láṣẹ pé lọ sí ibi tó máa bọ́ sí rọrùn fún ẹ ló fi di pé ọlọ́run fi wá pa ànábì láṣẹ láti lọ kó ìlú Mọ́kà lọ sí ìlú Mẹ̀dínà ló fi jẹ́ pé tarku makan ila makan li awamirillah ẹ máa gbé àyè kan sílẹ̀ bọ́ sáyè kan láti tẹ̀lé àṣẹ ọlọ́run. náà kí wàá ní pàtàkì ẹ nínú ìgbésí ayé mùsùlùmí torí pé alẹ́ ní sìn àwọn mùsùlùmí ká ní pé ìtẹ̀lé tọ́lọ́run àti tànábì ń fẹ́ sáfẹ́rẹ́ láàrin àwọn kan kó ló bá ló ṣe kan dandan fún mùsùlùmí láti ṣe hijira. èyí tó fi pọnrọmúlà nínú láti ṣe hijira ni pé ìfúnra gan a gbọ́dọ̀ ṣe ní tá à ń pè ní kéèyàn gbé rẹ̀ sínú òṣùwọ̀n òun náà àtàsíb fúnra rẹ̀ gan kí ni tí mo wà ibo ni mo dé ibo ni mo ń lọ ṣé báwa náà máa ń sọ fúnra wa kódà kó bí iṣẹ́ gan iṣẹ́ mi ṣé ó lọ síwájú àbí ò lọ síwájú bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dá láti bá ọlọ́run bá lò láti bọ́ ọlọ́run bá lò a gbọ́dọ̀ lè gbìyànjú láti yẹra wa wò ibo ni mo wà pẹ̀lú ọlọ́run lánàá ibo ni mo fẹ́ wà pẹ̀lú ọlọ́run wa lónìí lọ́la yìí ibo ni mo fẹ́ wà pẹ̀lú ọlọ́run ìyẹn náà ló fà á tó pé irú gbogbo tó ṣẹlẹ̀ láàrin ọdún 1446 ká gbéra sínú ká yẹra wa wò gbéra sórí òṣùwọ̀n ká gbéra sínú òṣùwọ̀n pé ǹjẹ́ tọ́lọ́wọ́n paláṣẹ ni mò ń ṣe lọ́dún tó kọjá tí n bá tẹ̀ ń ṣé mo ti ṣe pé tí n bá ṣe pé ibo ló kù sí tí mo fẹ́ ṣe ìyẹn ló wá fi jẹ́ pé lọ́dún yìí ń sìn ìyẹn ni ká wá gbé yẹ̀wò pé ká bọ́ sí ìyẹn ni àǹfààní tí a lè rí pé ìjírà ìmá kó òun náà fi jẹ́ pé tarikul maasi ila ma aradallah gbogbo àwọn pátipàti téèyàn ti ṣe tó dáa lọ́dún tó kọjá yẹn kéèyàn gbéjù sílẹ̀ kó wá bọ́ sí nǹkan tuntun ọdún tuntun nínú ọdún tuntun kó sì kó wá bẹ̀rẹ̀ sí ṣe nǹkan tó tuntun tó dẹ̀ tó dáa tó dẹ̀ bófin Ọlọ́run bá wọn. àwọn kan máa ń sọ pé ọdún ìjírà òun ṣe ọdún torí pé ọdún méjì lọ́lọ́run là kalẹ̀ fún wa nínú Islam Eidul Fitri wa Eidul Adha pé ṣé àjọyọ̀ ọdún ìjírà yìí àbí kí a pọ̀ àwọn èèyàn sí ká tàwọn èèyàn jí èwo ní ká múlò nínú méjèèjì. ẹ ṣeun Ọlọ́run bá sọ fún wa lórí ẹ̀ nínú Al-Qur'an Karim
torí ohun tọ́rọ̀ àwa mùsùlùmí fi dáa jù tínú máa fi ń dùn sí jù ó ní pé ọ̀rọ̀ mẹ́rin ẹ̀ wà nínú Islam bẹ́ẹ̀ náà ni alukurani tó fún wa lẹ́rìí bẹ́ẹ̀ náà ni àdìsá náà tó fún wa lẹ́rìí bẹ́ẹ̀ náà àwọn àfa lẹ́yìn ìgbà tó bá ti wọ ọ̀rọ̀ Ọlọ́run àtàlọ́rọ̀ ànábì ó tún tó fún wa lẹ́rìí so àwọn nǹkan tí Ọlọ́run bá sọ Ọlọ́run ní àwọn sọ̀rọ̀jì inna iddata shuhur inda Allah ithna ashara shahra fi kitabillahi yawma khalaqa samawati wal ardi minha arba'atun dhalika dinul qayyim mọ̀ọ́dálàyìn dhalika dinul qayyim Ọlọ́run bá ní òun Ọlọ́run bá subhanahu wa ta'ala òǹkà oṣù tóun gbé kalẹ̀ 12 ọjọ́ tọ́lọ́run bá sọ ayé yẹn kalẹ̀ òǹkà táwọn róòmù ń lò lọ́wọ́ 10 ni òun Allahu Akbar 10 ni wọ́n ń lò lọ́jọ́ yẹn gangan táyà yẹn sọ kalẹ̀ 10 ni wọ́n ń lò àwọn náà fi méjì kún àwọn bẹ̀yẹn kọ́ la fẹ́ lọ ètò kan méjì káwọn tiẹ̀ fara jọ wọn mùsùlùmí yìí wọ́n dẹ̀ rí i pé ayé Al-Qur'ani Karim òdodo ni kìíní ìṣe wọ́n fẹ́ tí wọ́n rí tì wọ́n fẹ́ mú kó wọn rí mú kó ẹ̀yà àjà 12 yẹn tábàyè ti yà tẹ̀lé àwọn mùsùlùmí àwọn ọ̀fàrà ìdìbò èèyàn láyé o ọ̀nà fi wá méjì kún tó fi 12 ọmọ July àti August wọn Ọlọ́run ní fi kitabillah láti ó wà nínú Al-Qur'ani nínú tírà Ọlọ́run yawma khalaqa samawati wal ardi ọjọ́ tèmi Ọlọ́run bá ti dá sánmà tilẹ̀ ní Muharram Safar ila Dhul-Hijjah wa Ọlọ́run bá ló sọ o kì í ṣe ọ̀rọ̀ lọ mẹ́rin ẹ̀ wá kan ayé Al-Qur'ani Karim ni Al-Qur'ani orí 9 ẹsẹ̀ 50 ọgbọ̀n àti mẹ́fà Qur'an suratu Tawbah verse 96 ó wà ń bẹ̀ tọ́lọ́run bá sọ pé ìjọ yawma khalaqa samawati wal ardi minha arba'atun dhalika dinul mo fẹ́ fi mínà torí bàbá tó fẹ́ tún yẹn ọ̀tọ̀ ni Ọlọ́run bá ní nínú ẹ̀ àwọn oṣù mẹ́rin kan àbí èèwọ̀ ni o tá à ń fa wàhálà ń bẹ̀ tá à ń já ń bẹ̀ nínú oṣù méjìlá yìí àmọ́ dhalika dinul qayyim Ọlọ́run bá ní eléyìí ni ẹ̀sìn tó pé ẹni tó bá fi ọ̀rọ̀ oṣù 12 tí Ọlọ́run ọba gbé kalẹ̀ tó fi ṣègbésí ayé ẹ̀ Ọlọ́run bá ní ìlú ṣẹ̀sìn tó pé ìyẹn ló fi débi ọ̀rọ̀ tẹ́ sọ yẹn wípé àwọn kan wá ní lóòótọ́ kì í ṣọdún bẹ́ẹ̀ ni kì í ṣe tá a máa sọ pé ọdún àwọn à ń ṣọdún kan ká tún wá bẹ̀rẹ̀ sí múra aṣọ ká bẹ̀rẹ̀ sí àbí ká bẹ̀rẹ̀ sí pẹran là àmọ́ ní ètò bí Umar bin Khattab bó ṣe gbé kalẹ̀ òun náà ní pé ká máa jẹ́ káwọn èèyàn mọ̀ pàtàkì ẹ̀ ká máa ṣètanijí ẹ̀ dáadáa òun náà ló fi di pé à ń ṣètanijí ẹ̀ àwa gẹ́gẹ́ bí National Council of Muslim Youth Organization àwa là ń gbé tipẹ́ gan ni lágbà tí wọ́n ti dá nàkọ́mí olè láti ń gbé káàkiri tá a ti ń ṣe wàhálà lórí ẹ̀ káwọn èèyàn kódà nígbà mi àtúnṣe rally pé tún tá à ń ṣe yẹn náà ni pé enlightenment ni káwọn èèyàn mọ̀ yìí pé nígbà táìmù tá a bá ń ṣe rally ọdún wo náà tún ṣe a tún máa dúró ká máa ṣàlàyé pé ẹ mọ̀ pé wọ́n ti wọnú ọdún tuntun àwọn mùsùlùmí nìyẹn ìyẹn là ń ṣe káàkiri so zalika dinul qayyim Ọlọ́run bá ní eléyìí ni ẹ̀sìn tí ó pé ẹni tó bá lo ìjírá láti fi ṣe ayé ló fi jẹ́ pé a gbọ́dọ̀ rí i pé gbogbo wa pátá ni àtàfà ni àtọmọkéwò ni àtọnílé àtẹlẹ́mù gbogbo ala gbọ́dọ̀ rí i pé à ń polongo àsìkò yìí bá a ṣe wọlé fọ́ọ̀mù yìí kájọ mọ̀ kẹ́fọ́ọ̀rì mọ̀ pé a mọ̀ abọ́sọ́dún tuntun a lè má máa pariwo a lè má sọ pé a fẹ́ ṣọdún o àmọ́ kóníkálukú mọ̀ láwọn bàbá láyé àsìkò àwọn bàbá wa káyọ̀ ọ̀n ṣe nígbà yẹn kò yé wa bá a ṣe ṣọdún léyà tán yẹn a kàn rí pé gbogbo ẹsẹ̀ ẹran wa tá a ṣe wọ́n á gbé síbi tá a ti ń dáná yẹn èéfín yẹn máa rà àwọn ọmọ tó ń ṣẹlẹ̀ àmọ́ tó bá wá dọjọ́ kẹwàá ìyẹn ni ọjọ́ kẹwàá ní oṣù Muharram táwa nú ẹ̀ yìí wọ́n á wá gbé kalẹ̀ wọ́n á wá bẹ̀rẹ̀ sí ṣe fún gbogbo wa tá a máa jẹ táwọn máa wá ṣe àwọn yẹn ló ń pè ní ọdún kayokayo gbà yẹn wọ́n fi ń rán wa létí ìdùnnú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ fún ànábì wa Musa alayhi salatu wa salam tó jẹ́ pé Ọlọ́run ọba là lọ àtòun àti àwọn ìjọ ẹ̀ lọ́wọ́ Firaun. àní ló ń bẹ̀ aláì máa ṣe kí ni ànábì wa sọ nípa ọjọ́ kẹsàn-án àtọjọ́ kẹwàá. ànábì dídì sọ fún wa ni yawmu Ashura là ànábì pè fún wa ọjọ́ kẹwàá oṣù Muharram ànábì wa ni mọ̀ sọ́mọ́ yawmu Ashura yukafir sanata min umuri ànábì ní ẹni tó bá gbìyànjú tó bá lè gba àwẹ̀ ọjọ́ kẹwàá wọ́n yukafira ni wọ́n ha ẹ̀ṣẹ̀ fún fi ọdún kan tó ti lò kọjá lọ ànábì ṣe sọ ni pé ẹni àti lè gba àwẹ̀ ọjọ́ kẹwàá yẹn o wọ́n á pa àwẹ̀ ọdún kan ẹ̀ṣẹ̀ ọdún kan tó ti ṣẹ̀ sẹ́yìn wọ́n á dẹ̀ parẹ́ lórí gbogbo àwẹ̀ yawmu Ashura
torí pé nígbà táwọn ẹbí délùú Mẹdínà ló bá wọn jù náà rí i pé wọ́n ń gbààwẹ̀ yìí náà ń gbààwẹ̀ àwẹ̀ wúlẹ̀ wúlẹ̀ wọn gbà wọ́n ní àwọn fi rántí ọjọ́ tí ànábì wa Musa tọ́lọ́wọ́n bá là lọ́wọ́ Fíráúnà nínú òkun pupa ni ànábì ní èmi lẹ́tọ̀ọ́ sí Musa jù yín lọ torí ẹ̀ tó bá dọdún tó ń bọ̀ èmi náà máa tún gbàjọ́ kẹsàn-án máa tún gbàjọ́ kẹwàá mọ́. azza wa jalla sallallahu alayhi wa sallam so ìyẹn ló fi di súnà fún àwa náà mùsùlùmí láti gbà kódà tí tọ́lọ́ bá fi rọ̀ lọ́rùn gan láti bẹ̀rẹ̀ yìí láti máa gbà lọ tó máa fi dọjọ́ kẹwàá torí pé tá a bá fẹ́ táyé pé àyè gbà wá ni a máa tu ìjọ kọ̀ọ̀kan ni Ọlọ́run ọba ṣe lọ́wọ́ ló ní àmì fún àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti lọ nínú àrọ̀. jazakumullahu khairan àwọn stars wa Abdulaziz Ajibola tí wọ́n jẹ́ former mufti Nakomio àwọn náà ni wọ́n ti ń là wá lóye ìjìrá pàtàkì ìjìrá pàápàá jùlọ ìgbáralé Ọlọ́run ní Ọlọ́run ọba àlá ẹ jẹ́ ká dókè lọ́hùn kí agbọ́ntọ́ ní fún wa ká tó wá tẹ̀síwájú pẹ̀lú àwọn state coordinator wa tí wọ́n yànnàná fún wa èyí tá a fẹ́ ṣe ní ọjọ́ Sunday tí ó ń bọ̀ yìí náà ẹ jẹ́ ká dókè lọ́hùn. Oh, what a wonderful world of SureClean detergent. Oh yes, you can have a clean and bright wash with SureClean. SureClean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, SureClean detergent makes you shine. As you spread it all, you can see the shine of SureClean brightness. Now, wear your smile with pride and nothing to hide. SureClean detergent makes your family clean and happy. SureClean detergent, happiness with every wash. Ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò àgbọ́yé Islam bàbá wa honorable wa ọ̀gá wa akínyìn náà ètò Nakomio ṣé báwo ni ìpínlẹ̀ Nakomio ṣe jẹ́ kí ni ó fa ọ̀rọ̀ pàǹṣẹ ọ̀rọ̀ ìjìrá náà bismillah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. amújẹdìd fún gbogbo àwa mùsùlùmí àgbáyé ní abẹ́ yẹn a kí àwọn olóòtú pé àwọn náà a kú ọdún Ọlọ́run jẹ́ ká ṣọpẹ́ láyé. Nakomio stand for ẹgbẹ́ ọ̀dọ́ mùsùlùmí ní Akilẹ̀ Ogun State. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìtumọ̀ Nakomio ni pé National Council of Muslim Youth Organization Nakomio before kó tó transform sí Nakomio yẹn Council of Muslim Youth là ń pè ó wà ní South West so gbàtú wá di Komio gbàtú wá di national tí àwọn ará òkè ọ̀yà gbà àwọn àrẹwà àti àwọn ará wa nílẹ̀ Yíbò tó ń gbà láàsọ di National Council níjọ́ náà lọ́wọ́ precisely ti Ogun State December 11 1982 náà dá Nakomio ti ìpínlẹ̀ Ògùn lẹ̀ ìjìrá ó máa pé 40 ọdún lẹ́ni tá a ti ń celebrate inú ẹgbẹ́ Nakomio on behalf of the Muslim Ummah l'Ogun State táwọn bàbá àti mùsùlùmí Ogun State wọ́n ti gbà pé kí Nakomio bá wọn máa polongo ẹ̀ kò dẹ̀ sígbà tá a polongo ẹ̀ tí àwọn bàbá yẹn ò dúró tiwa tó ń dúró tiwa ọdọọdún lájọ ń ṣe ní Abẹ́òkúta tó ń jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ogun State. Kí wá ní àwọn ètò owó lẹ́tún gbé dání yàtọ̀ sí ọ̀rọ̀ ìjìrá kí làwọn ètò tẹ́tún máa ń ṣe ní àjọ Nakomio kí làwọn tẹ́ máa ń gbé ṣe. Alhamdulilayi Rabbil Alamin náà gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọ̀dọ́ tá à ń sọ̀rọ̀ nípa Islam àti mùsùlùmí ní ìpínlẹ̀ Ògùn iṣẹ́ tá à ń ṣe pọ̀ o. Lákọ̀ọ́kọ́ Nakomio tá à ń sọ yìí state level lèmi ti jẹ́ state coordinator yìí a ní division 6 ẹkùn 6 ní Nakomio pín sí l'Ogun State a ní Rẹ́mọ division Àwórì division Ifọ̀ Ewékòró division Yewa division Ìjẹ̀bú division Ẹ̀gbá division so ẹkùn 6 tá a pín Nakomio sí nìyẹn àkọ́kọ́ ni èkejì gbogbo division ló ní ètò tí wọ́n tó ń ṣe tó ń gbé dání but state level tó máa fẹ́ ṣe nǹkan division máa step down fún wọn ni nǹkan tá à ń ṣe ní state lélẹ́yìí kí n má lọ sí division
à ń ṣe ìjìra tí gbogbo àwọn bàbá muslim woman tó wà gírí pé kájọ máa ṣe lọ́dọọdún a tún ṣe Quranic competition musabakọ on behalf of the muslim woman l'Ogun State tá à ń kọ́ àwọn ọmọ lọ sí national lọ́dọọdún àwọn bàbá wa tó jókòó sápá àláfíà mi wọ́n ṣe gudugudu méjì lọ́rọ̀ musabakọ pẹ̀lú àwọn aṣíwájú wa tó wà lé Alhaji Kamaldeen Akitunde Alhaji Keke Otukoya Alhaji Abiyekin Abdulaziz lọ́rọ̀ musabakọ à ń ṣe yẹn GIEC Gateway Young Engineering Competition láti fi máa kọ́ àwọn ọmọ kékeré ọ̀rọ̀ engineering pé wọ́n ṣe máa develop technologically. Ìkẹrin à ń pè kíní kan ní back to school táwọn sisters in council wa tó ṣe introduce sínú àkọ́mí òsìn débi pé tó máa fẹ́ wọlé school ní first term tó máa pín nǹkan school material fún wọn. ọmọ tí òróró raṣọ bàtà school leave no tea. back to school. àtúnṣe yẹn náà visitation to the Muslim prison inmates àkọ́bí òun ṣe yẹn ta ló ń kí àwọn ọmọ ìyá wa tó wà ní ìgbèkùn lára ètò tá a tún gbé dání abàbàrà ọmọ ìyá wa kan tó jáde láyé tó jẹ́ mùsùlùmí philanthropist late Chief MK Abiola a máa ń ṣe memorial lecture nípa ẹ̀ lára díẹ̀ torí ìjọba àsìkò. náà ẹ ṣeun gan ṣùgbọ́n ìta fẹ́ ṣe ní ọjọ́ Sunday tó wọlé tọ̀ wá yìí báwo lè tó ń ṣe máa lọ níjọ́ Sunday. alihamdulilayi rabbil alamin mo ní ìjírà tá a fẹ́ ṣe lọ́dún yìí ó ti pé 40 ọdún tá a ti ń celebrate èmi ní coordinator kẹsàn-án so èmi ní coordinator kẹsàn-án àwọn aṣáájú mi tí mo bá ṣe lọ́wọ́ ẹ̀ wọ́n ṣe ìjírà yìí wọ́n lè ṣe nírọ̀rùn látòrí late Bashiru Ogunṣeyẹ late Surajudeen Badmus Alhaji Kamaldeen Akitunde Alhaji Bashiru Shekere Alhaji Barrister Keke Otukoya Alhaji Taiwo Zain Hassan lẹ́yìn ló kan Oyetunde Alhaji Abdullahi Oyetunde lẹ́yìn ló kan Professor Sọ́lì Amọ́lẹ́gbẹ́ kémi tó wá gbaṣẹ́ lọ́wọ́ wọn kò sí regime tó ń ṣe ìjìra so etí afẹ́ṣe lọ́dún yìí 40th edition ni so ètò ti lọ lóríṣiríṣi program tá a ti là kalẹ̀ tá a ti ń polongo a ti lọ ṣe visitation come this Saturday náà àwọn sisters in council wa wọ́n máa lọ sí motherless home tó máa lọ kí àwọn ọmọ aláìní tó máa fún wọn nìkan ẹ̀bùn àwọn Ìjẹ̀bú division náà wọ́n tún gba lérò pé wẹ́ẹ́ káwọn tún support state báwọn náà ń lọ sí Muslim prison inmate láti lọ kí àwọn ìyàwó tó wà lọ́hùn but grand finale ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ó máa wáyé ní Ake Palace pavilion wọn ní Abẹ́òkúta come June 29 2025 4th Muharram ní dídé aago 10 olùbánisọ̀rọ̀ ọjọ́ náà ni Sheikh Imam Honourable Abdulhakeem Abdulateef Honourable Yẹpẹ àwọn olùbánisọ̀rọ̀ ọjọ́ náà lọ́wọ́. alaba ṣe ní ìrọ̀rùn gbogbo wa náà lọ pé sí eléyìí tí wọ́n fẹ́ bá wa sọ yìí nípa ìjìra ní Ake Palace pẹ̀lú ògo Ọlọ́run ní dédé aago 10 ni wọ́n pe gbogbo wa kọ́lọ́ bá ṣàìṣe ní ìrọ̀rùn adúpẹ́ lọ́wọ́ NACOMIO National Council for Muslim Youth Organization ti Ogun State abẹ́ Ọlọ́run bá ilẹ̀ amọ́ inshallah arfanu makana aliya Ọlọ́run jẹ́ kí ọwọ́ túbọ̀ máa lọ sókè àsìkò tẹ́yìn jẹ́ state coordinator yìí Ọlọ́run jẹ́ kí NACOMIO túbọ̀ ga jù báyìí lọ ó ti ń ga kò wó kò ní wó lórí yín kò ní wó lọ àwọn stars wa kí yín adúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run má ṣàbà san yín lẹ́san dáadáa gbogbo bàtà bá rí yín lẹ máa ń dùn rí Ọlọ́run ní kọ àìdùn rí Ọlọ́run ní kọ mọ́ yín Ọlọ́run àtúbọ̀ wà bá gbọ́ yín sókè gbogbo ayé tẹ́ dì mú Ọlọ́run ní jẹ́ jábọ́ ńbẹ la hawla wala quwwata illa billah a máa fi léyìí ṣe lọ ká má gbàgbé inú Muharram la wà ọjọ́ 9 ọjọ́ 10 àwẹ̀ ńbẹ ẹ jẹ́ ká gbìyànjú káwa náà jọlá àwẹ̀ náà gbogbo àwẹ̀ tó ń pè wá sí yìí fún àǹfààní ara wa ni o tó ṣe wúlò fún àgọ́ ara wa náà ló wúlò fún ẹ̀sìn wa àbí Ọlọ́run bá kọ́lọ́n jẹ́ àṣọpọ̀lọpọ̀ ọdún láyé ọdún tá a mú yìí kọ́lọ́n jẹ́ ó sàn wá sí dáadáa ó tù wá lára pàápàá jùlọ ní Nàìjíríà wa yìí kọ́lọ́n má ṣe àìṣe nírọ̀rùn bá a tọ́ wọn lórí wa sọ́nà bá a kọ́ ọmọ ṣàwọn ọmọ lẹ́yìn náà
ọlọ́run má kọ̀ ìdí àìmọ̀ṣe sí wa la hawla wala quwwata illa billah. tó mú dẹ̀fẹ́ àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn planning committee headed by Alhaji Daoud Akimbo pé wọ́n kú gbìyànjú àtàwọn leaders wa tó wà ní council bíi Alhaji Kamadun Atikitunde, Alhaji Ibrahim Adisa, Keke Otukoya, including Amir tó wà lẹ́gbẹ̀ẹ́ wa yìí náà pé wọ́n dúró ti àwọn committee yẹn tó ń rí pé àṣeyọrí. And our sisters in council wọ́n ní program come this Saturday fún ọ̀rọ̀ ìjírà yìí náà láti dedicate ẹ̀ fún Nakomi Ogun. So Alhaja Monsurat Ade àwọn ní Amira Nakomi sisters in council ọlọ́mọ akún ọlọ́wọ́ láwọn tí wọ́n. olóòtú ẹ ṣe torí pé NTA ìlú Ìjẹ̀bú-Òde wọ́n ń ṣe takuntakun wọ́n ń ṣe yàyà mẹ́fà lórí máa gbóhùnsáfẹ́fẹ́ fún wa tán dẹ̀ ń jẹ́ kí iṣẹ́ Ọlọ́run máa tẹ̀síwájú torí mi lè gbàgbé pé ijó ibi báyìí mo ti wá jẹ sàárì bẹ́ẹ̀ láìpẹ́ yìí ká máa ṣe program ní sàárì so eléyìí jẹ́ kí ó fún ọ pé wọ́n ràn wá lọ́wọ́ lórí iṣẹ́ Ọlọ́run tá a gbà pẹ̀lú ògo Ọlọ́run láti ibi tó ti bẹ̀rẹ̀ látòkè ọ̀gá wa pátápátá Ọlọ́run bá wa kún wọn lọ́wọ́ má jẹun sick má jẹun weak má jẹun knock ó wá fi dórí gbogbo àwọn tí wọ́n wà lábẹ́ wọn pátá tí wọ́n ń jẹ́ kẹ́ńtẹ̀ Ìjẹ̀bú-Òde kó máa lọ síwájú sí i pẹ̀lú ògo Ọlọ́run gbogbo inú ẹ̀lẹ́ máa lọ sókè ẹ̀ ní rí dààmú ẹ̀ ní rí nira ẹ̀ ní ṣiṣẹ́ ṣe o pẹ̀lú ògo Ọlọ́run ọkọ̀ ọba àdàbà kò ní ṣayín lẹ́sẹ̀ ẹ̀ ń tẹ Ìjẹ̀bú ó máa lọ sókè sí i kò ní lọlẹ̀ láíláí làkún fàyàkún Ọlọ́run olóòtú wa náà lába tó wà gbọ́wọ́ tẹ̀ ní sókè ẹ̀ ní lọlẹ̀ láíláí òkè lẹ́wà ẹ̀ ní jábọ́ láíláí wàrọ̀fà náwó ọ̀kánà àlìyà. ẹ ṣeun gan Ọlọ́run máa sọ yín lẹ́sọ̀rọ̀ Alhaji wa Abdulbari Kẹ́hìndé Lawal adúpẹ́ lọ́wọ́ yín ọlọ́mọ àṣàbà sọyìn lẹ́sọ̀ Ustaz Abdulaziz Ajibola ọlọ́run bá lọ́rẹ̀ mi ọlọ́run bá ṣe dáadáa fún yín a máa fi léyìí ṣe lọ pẹ̀lú ògo Ọlọ́run abẹ́ Ọlọ́run bá kọ́lọ́run túbọ̀ mú wa wá ní ìrọ̀rùn ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún mú àwọn ètò míì wá fún wa tí ó tún máa jẹ ojú ń gbèsè tó máa jẹ etí náà ń gbèsè abẹ́ Ọlọ́run bá kọ́lọ́run máa ṣe ìtẹ́wọ́gbà ilé ìta ṣe yìí kó má dàlú wọn gbáyà la hawla wala quwwata illa billah subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا